Hello. Ẹ káàárọ̀ nílé lóko àti lẹ́yìn odi àti níbikíbi tí ẹ bá ti láǹfààní tí ẹ ń wò mí. Èmi náà ni Adédoyin tí àwọn olólùfẹ́ mi máa ń pè mí ní Ọ̀nìdí. Mo kí gbogbo wa ṣàlàáfíà ni mo bá gbogbo lé lórí èdè wa àṣà wa òun náà ni ẹwà lónìí. Kí ni èyí tí mo wá mú wá lénìí? Ọmọ Yorùbá ó ní àwọn àṣà wa àti ìṣe wa tí ó dàbẹ̀ ní pé a fẹ́ máa sọnù nítorí ayé ọ̀làjú. Nípa pé ká bọ̀wọ̀ fágbàlagbà a mà ti sọnù ọmọ Yorùbá. Ẹlòmíràn tiẹ̀ máa dáṣà pé tí àgbàlagbà bá wọ́ òun máa wọ́. Mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ, ṣé tí ìyá rẹ bá wọ́ ẹ ó wọ́ ìyá rẹ? Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹ má jà máa sọ pé ayé ọ̀làjú la wà. Ayé ọ̀làjú la wà. Tó bá disrespect me, I'm going to disrespect you back. Ayé ọ̀làjú ọmọ Yorùbá, àṣà ìṣe àwa la ní, àwa ni Elédùmarè ló jogún ẹ̀ fún. Ẹ má jà máa sọ wípé nítorí pé ayé ti dá ayé ọ̀làjú, so tí o bá disrespect mi máa disrespect àgbàlagbà padà. I just want to ask you a question. Ṣé tí mọ́ ọ̀rẹ́ bá disrespect ẹ ó disrespect mọ́ ọ̀rẹ́ padà? Ẹlòmíì gan wọ́n ní pa lòun gan fi ń jí àwọn òbí rẹ̀ lórí ibùsùn nítorí ó lọ yá àṣà aláṣà. Kò ń ṣàṣà wa o, àṣà aláṣà ni. So ọmọ Yorùbá ẹ yé jà disrespect àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká ṣe ká tẹ̀ jẹ́jẹ́. Ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́. Ká respect àwọn àgbàlagbà, àwọn lọ́balọ́ba, níjòyè níjòyè, àwọn òbí wa, àwọn olùkọ́ wa, àwọn àlùfáà wa. Ẹ yé jà disrespect wọn. Ká yé sọ pé torí páyé ọ̀làjú la wà, tẹ́ni ọ̀kan bá disrespect mi, èmi náà disrespect ẹ̀ padà ni nítorí pé kí ni gbé ẹnu ti tèmi fún alágbàfọ̀. Come on. Ọmọ Yorùbá, àṣà wa àti ìṣe wa ẹ jẹ́ kó jọ wá lójú. Ẹ jẹ́ kó jọ wá lójú. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bó ṣe ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. Ọmọ mi tó bá fún ní nǹkan pé gbà, ó kàn máa gbà lọ́wọ́ wọn ni, kò mọ̀ pé ẹ ṣé mà, ẹ ṣé sà. Àwọn àṣà wa ni ẹ má jà dànù, ẹ má jà dàṣà wa nù. Tó bá fún ọmọdé ní nǹkan, ẹ̀tọ́ ọmọdé ni láti tún di lọ́jọ́ kejì. Ẹ máa ṣe àná, mo dúpẹ́ púpọ̀ o. Ó ní ọba òun fi orí bíbẹ́ ṣe nǹkan kan, iyì lọ́ba ń fi ṣe. Iyì ni nítorí pé àṣà wa àti ìṣe wa. Tí ọmọ Yorùbá bá fẹ́ kí àwọn òbí ẹ̀ àbí ẹni tí kò ń ṣe òbí ẹ̀ tó jù lọ, a gbọ́dọ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Bó jẹ́ obìnrin ni á kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, bó jẹ́ ọkùnrin ni á dọ̀bálẹ̀. Ẹ má jà máa bá wọn dáṣà pé ayé ti di ayé ọ̀làjú. Mi ò lè rí àwọn àgbàlagbà mi lọ́la kí n sọ pé torí pé kinní kan kí n má kúnlẹ̀. Màá kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì. Mi ò gbọ́dọ̀ sọ pé torí pé ayé ti di ayé ọ̀làjú wípé yes mo ti débi tí mo fẹ́ dé, mi ò lè kí àgbàlagbà mọ́. Àṣà wa ni, ìṣe wa ni. Àṣà wa ni, ìṣe wa ni. Tí ọmọ bá ṣáájú àgbàlagbà wọnú mọ́tò, má wò pé má máa dúró pé kágbàlá sọ pé kò dìde. Dìde fún àgbàlagbà kò bá jẹ́ ní àwùjọ. Dìde fún àgbàlagbà, kágbàlagbà jókòó. Àṣà wa ni, ìṣe wa ni. Àṣà ni, ìṣe. Ẹ má jẹ́ ká da àṣà wa nù.
ká wá máa fi àṣà aláṣà ká máa fi ṣọ̀ṣọ́ àṣà wa ìṣe wa ẹja jẹ́ kó jọ wá lójú ẹja jẹ́ kó jọ wá lójú ṣó ti rí àgbàlagbà míì wàá rí wàá ò pé àgbàlagbà lẹ́ni yìí o bet ó lè jẹ́ pé ó nọ́ọ̀sì nǹkan kan lára tó jẹ́ pé ó deserve láti jókòó ìwọ tó léegun ló yẹ kó o dìde kó jẹ́ kó jókòó má máa retí pé ó dìgbà tó bá sọ fún ẹ pé ẹ dìde jẹ́ káwọn àgbàlagbà jókòó no àṣà wa ni ìṣe wa ni ẹ má jà máa sọ pé ayé ti di ayé ọ̀làjú ó di èèwọ̀ ẹ má jà bá wọn jáwùrà ká má máa bá wọn bá ọ̀bọ máa jáwùrà lórí ayélujára ọmọ Yorùbá ó ti di èèwọ̀ fún wa láti máa bú àgbàlagbà láti máa bú àwọn lọ́balọ́ba láti máa bú àwọn tí a pè tí a rí wọn ní ipò aṣíwájú nítorí pé àṣà wa èèwọ̀ ni pé ká bú àgbàlagbà ìṣe wa èèwọ̀ ni fún wa ká bú àgbàlagbà ẹ má jẹ́ ká máa fi ayé ọ̀làjú ká máa fi disrespect ipe torí pé ayé ọ̀làjú la wà àìmọye sórí oríṣiríṣi tí mo lè sọ nítorí respect ni mo ṣe débi tí mo dé mo dẹ̀ ṣe ń ṣe up till now even pàápàá níbi iṣẹ́ àwọn èèyàn máa ń wò mí níwò ipá ṣé òun nìkan ni èmi nìkan kọ́ because nínú àṣà wa àti ìṣe wa níbẹ̀ ni mo ti gbá gbogbo àwọn ẹ̀kọ́ tí mo ní tí mo tún lò láàárín àwọn òyìnbó ó wá dàbí ẹni pé mò ń ṣoògùn àṣà wa ìṣe wa ẹ má jà kó dànù tèmi àti ọ̀rẹ́ bá jọ ń ṣe respect tèmi máa lò níbẹ̀ tí ìwọ ò bá lò ó máa dàbí ẹni pé wọ́n da òkúta sí ẹ lára ni nítorí pé ẹ̀kọ́ tó kọ́ ẹ nílé ò wá lò níta èmi máa lo ẹ̀kọ́ yẹn máa dẹ̀ fi gbayì kò yẹ so ẹ má jẹ́ ká da ẹ̀kọ́ àṣà àti ìṣe wa nù ìṣe wa àṣà wa ẹ má jà dànù eléyìí ó máa ń jẹ́ kí èèyàn dẹni ńlá kó dẹni iyì kó dẹni ẹ̀yẹ tó bá fún ẹ ní nǹkan mọ pẹ́ dá àṣà wa ni ìṣe wa ni má disrespect àgbàlagbà kò fi ìpín bóyá torí pé àkíní kan kí ló fẹ́ jẹ́ who is she who is that who is he no ó máa lose ni kò yẹ ó máa lose ni tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan rere níbì kan wọ́n á ní ẹ má pè lágbájá kò yẹ wọ́n ní no wọ́n máa kọ́kọ́ ìwọ tó jẹ́ pé o máa ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà kan tó dárúkọ lágbájá wọ́n ti dárúkọ ẹni 10 times ìdí nìyẹn tó fi jẹ́ pé àṣà wa àti ìṣe wa ẹ jẹ́ kó jọ wá lójú ìbanilórúkọ jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ kó dé èèwọ̀ fún wa ẹyẹ jẹ́ àbára wa lórúkọ jẹ́ ìwọ tí o bàyàn lórúkọ jẹ́ lénìí àwọn tó o bàyàn jẹ́ fún wọn ò ní ra ẹni kọ́bọ̀ ó ti di òkúta àwọn gò lè trust yẹ I'm so sorry wọn ò lè trust yẹ ká ọmọ Yorùbá àṣà wa àti ìṣe wa ẹyẹ jẹ́ àbára wa lórúkọ jẹ́ ẹ má bínú o NEPA ló ṣe mọ̀nàmọ́ná so àṣà wa àti ìṣe wa ẹ jẹ́ kó jọ wá lójú laziness ká máa lazy ọmọ Yorùbá tó bá lazy á jẹ kòrò tó bá lazy wá jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ ọmọ Yorùbá tí o bá lazy wá jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ ọmọ Yorùbá ò gbọdọ̀ lazy ó lè jẹ́ pé kíní yẹn kò fún ẹ ní nǹkan tó fẹ́ at that moment bẹ́ẹ̀ ṣì máa gbìyànjú ibi ìgbìyànjú òun lóore wà bẹ́ẹ̀ ni lórí àṣà wa àti ìṣe wa náà ni ibẹ̀ náà la ṣe wà Adédoyin Onídìíṣò
àṣà wa àti ìṣe wa. Mo ní tí o bá lazy wá jẹ oúnjẹ ọ̀tá ẹ̀. Ọmọ Yorùbá tó bá jẹ́ èèyàn tí ó máa ń parọ́, tí ò mọ̀jú kó máa pa irọ́ lọ, you think òun parọ́, ẹni tó ń pa fún ó mọ̀ pé irọ́ ló ń pa, kò kàn ní fẹ́ jẹ́, á máa wù ẹ́, ìwọ máa fi pé yá tí n bá parọ́ kò ní ṣe, tí n bá parọ́ kò ní ṣe. Àbùkù ni ẹ́, alábùkù ló máa ń parọ́ fún olóore ẹ̀. Ìwọ tó jẹ́ alábùkù ènìyàn, ẹni tó jẹ́ alábùkù ènìyàn ló máa ń parọ́ fún ẹni tó máa sàn, ẹni tó máa wò ó sàn. You yourself ó mọ̀ pé irọ́ ló ń pa o, ọmọ Yorùbá, wàá dẹ̀ máa pa irọ́ ẹ̀, wàá máa rò bóyá ìpè nìyẹn ò mọ̀. No, come on now, especially pé o need the help lọ́dọ̀ ẹni tó máa dáṣọ sún ẹ́, wàá wá máa parọ́, wàá fẹ́ fi irọ́. Bí ẹni yẹn gan ò mọ̀, ẹlẹ́dẹ̀ ẹ̀gan á padà fìyà jẹ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àṣà wa àti ìṣe wa ó ṣe kókó. Irọ́ pípa ọmọ Yorùbá ó di èèwọ̀. Àwọn irọ́ kan wà tó jẹ́ pé wàá fi pé bóyá ẹni yẹn ò mọ̀ pé òun parọ́. Ó mọ̀, ìwọ ló tàbùkù bá rẹ, ìwọ ló ń ṣe ṣégè ìyà fún rẹ. So ọmọ Yorùbá, gbogbo àwọn ìwà tí ó ń bani lórúkọ jẹ́ láwùjọ, ẹ jẹ́ ká ṣọ́ra fún, ẹ jẹ́ ká ṣọ́ra fún, ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ìwà ìdọ̀tí, ìwà ká máa wò pé tá ń fẹ́ mú mi, tá ń fẹ́ mú mi, ká máa parọ́ ojúkorojú mọ́ àwọn ènìyàn, ká máa wò pé kí ló fẹ́ ṣe fún mi. Bí ọ̀bá lè mú ẹ, Ọlọ́run Elédùmarè á mú ẹ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọmọ Yorùbá, àṣà wa àti ìṣe wa, ẹ má jà máa bá ọ̀bọ wọn jáwùrà lórí ayélujára. Kó jẹ́ pé àwọn ọba wa, àwọn la fi ń ṣe igbá àtayín láti fi lè jẹ́ kí àwọn èrò wá wò wá lórí ayélujára, láti lè jẹ́ kí wọ́n lè mọ̀ pé èmi gan náà mo mọ̀ ọ̀rọ̀ sọ. Àwọn ẹni tí a pè láṣíwájú wa, àwọn la wá mú la fi ń run pákò lórí ayélujára. Ẹ jẹ́ kó jẹ́ èèwọ̀ fún wa, àṣà wa àti ìṣe wa. Ní ìgbà tí àṣà tí àwọn wọ́n ní ayé àtijọ́, irú àwọn olórí, ẹni tí ò bá lágbára kò lè sọ pé olórí báwo ni tiẹ̀ ṣe jẹ́. Ìyẹn àwọn aya ọba, àwọn aya ọba ó jẹ́ ní àpọ́nlé ni. Ẹni tó bá jẹ́ alágbára alákìyàn ènìyàn ló lè wojú àwọn olórí. Àmọ́ láyé ìsìn kí wá ló dé, nítorí pé ayé ti dọ̀yà, ayé ọ̀làjú, à sọ̀rọ̀ sáwọn àwọn olórí anyhow, à bú wọn. Àwa la mọ̀ olórí tí ó fine, àwa la mọ̀ èyí tí ò fine, àwa la mọ̀ èyí tó ga, àwa la mọ̀ èyí tó kúrú, àwa la mọ̀ èyí tó jẹ́ pé ayọ̀ ọba ni, àwa la mọ̀ èyí tó jẹ́ pé kò ń ṣe ayọ̀ ọba. Bí ọba bá sí a máa rí the meaning sí, bí ọba bá ṣe kinní kan a máa ti rí the meaning sí. Àṣà àti ìṣe wa níbo ló wà? À ń ba àṣà àti ìṣe wa jẹ́. Àwọn ọmọ àtọ̀hún rìn wá, àwọn náà wọ́n á bá wa wọ́ àwọn nǹkan àpọ́nlé wa, wọ́n á wọ́ wọn, because àwa gan fúnra wa a pọ́n àwọn ọba wa lé. À ń wò ó pé torí pé ayé ti da ayé ọ̀làjú, ayé ti da ayé ọ̀làjú, ayé ti da ayé ọ̀làjú, tí wo ò bá ṣọ́ra, tó ò bá ṣọ́ra, wá jí sí kòtò ayé ti da ayé ọ̀làjú, ayé ti da ayé ọ̀làjú. À ń mú àwọn ọba wa láyélujára jáìn, àfi wọ́n ta yín, àwọn olórí wọn. Ẹlòmíì á máa sọ̀rọ̀ ilé ọba, wàá rò bóyá òun àti àwọn aya ọba wọ́n jọ ń gbé ni. Nítorí pé ayé ti da ayé ọ̀làjú, pẹ̀lẹ́pẹ̀lẹ́ mìràwọ́, mi ò ní rí jù báyìí lọ lénìí. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ Yorùbá. Àṣà wa àti ìṣe wa
kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé, èmi ni tiyín ní tòótọ́. Ó dàbọ̀ títí dìgbà tí a máa pàdé. Ire o.